tègbó. Yemoja májèléwu mo ti ṣe yanrìn. Oníyanrìn májèléwu ayaba ọ̀kẹ́rẹ́. Àwòyó májèléwu yéyé àwa. Àwòyódé ọlọ́mọ Yemoja dé o ọlọ́mọ o yèyé fi wóró jò. Orúkọ mi ni Ọlátúnjí Ọ̀ṣúnlẹ́wà tí gbogbo èèyàn mọ̀ mí sí Yèyé Ọ̀ṣúnlẹ́wà. Bẹ́ẹ̀ náà ṣe rí ayẹyẹ dùn gan-an ni ayẹyẹ gbogbo òrìṣà tí Yèyé Ọ̀ṣúndémiládé Afọmidára tó ń ṣe. Elédùmarè yóò jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ijó bíjó ayọ̀ ó báyọ̀ ọkọ̀ ó sì balẹ̀ lágbára Olódùmarè. Ayẹyẹ náà dùn gan lọ́pọ̀lọpọ̀ ni lọ́balọ́ba wá àwọn ìjòyè wá àwọn ọ̀tọ̀kùlú èèyàn wá nítorí Yèyé Afọmidára òun náà ni wọ́n fi wá. Elédùmarè kò ní jẹ́ kó já ṣe mọ́ fún wa iná ọdún òde ní jó wọn lágbára Olódùmarè. Ọlọ́funfun kò ayé ẹ̀ máa dé kó sí. Mo já kẹ́kẹ́ mo múre kó ipá o mo bàbàjá mo múre di Ọ̀ṣun mi kéde. Mo ṣe bójú onírọ̀ òjò pàkí lápá kan dápá kan sí òjò pa mí ó máa pa bàbá mi. Bàrí òòṣà Bàrí òòṣà Bàrí òòṣà Bàrí òòṣà ọba Bàrí òòṣà ààrẹ Bàrí òòṣà ọba àlà Bàrí òòṣà Àgbẹ̀kọ̀yà Bàrí òòṣà àgbáyé Bàrí òòṣà. Ó mú mi já téléńgá wọ́n mẹ́rin téléńgá. Òjò pagi lápá kan dápá kan sí òjò pa mí yóò máa pa bàbá mi ọba òòṣà o. Yèyé bó ṣe wà yẹn ìyá tó dáa ni abiyamọ tó ń gba ọmọ ni. Yèyé ò kì í fi àwọn ọmọ ṣeré jọ́sí máa ń kọ́ ọmọ Yèyé ní orí TikTok bó ṣe wà yẹn wọ́n nice. Mo tún wá pàdé wọn níbi birthday godmother mi mo ráàánú gbà ìyá àbí go one ọ̀dọ̀ wọn níjọ́ yẹn wọ́n náwó fún gbogbo wa gan wọ́n wà so lively. She's a very kind person. Pẹ̀lú pé lágbára Ọlọ́run àṣẹ ìṣetúnṣe lágbára Ọlọ́run eléyìí tán ṣe kò ní jáṣe mọ́ lágbára Ọlọ́run àṣẹ ọdúnmọ́dún àṣẹ òròmọ́rò lágbára Ọlọ́run eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ gbogbo ní bá ti dáwọ́ lébẹ̀ á máa bọ́ sí rere lágbára àṣẹ Elédùmarè. Ọlọ́run tó pa wá pọ̀ kò ní tú wá ká mọ́. Odò nípẹ̀ kí a ti kóra wa o ọmọdún ayọ̀ o. Ohun tó pa wá pọ̀ kò ní tú wá ká mọ́. Ọmọ wọn lẹ́kìtì kété ọmọ tí jó oṣù wa délédélé tèmi. Bàbá Yétúndé ọkọ̀ kàfílà ẹ̀gbọ́n wa Des Motors ọkọ̀ Mọ́dúpẹ́ ọlábà bá àjọ ìhò Èkìtì kété. Dùkú ṣèwé kẹ̀ríkẹ̀rí ọtún wáyọ̀ ọba ló ń fi ṣẹ́yìn ni. Ọmọdé ẹmọ ọba ló ń fi ṣẹ́yìn ni. Èkìtì kété. Ó wá bí ọdún Yemoja. Bàbá Ráfíà inú omi dá jojú ọ̀run lọ. Orúkọ mi ni Abíọ́lá Bùkọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí ọbabìnrin Yemoja of Lagos State. Yemoja Afọmidára Yèyé Ọ̀ṣúndémiládé Àbẹ̀ní olórìṣà àṣẹ Olúwa ni. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn èèyàn yẹ mi sí ju bẹ́ẹ̀ mi kan ṣe lérò lọ. Àwọn èèyàn wá yẹ mi sí èrò pọ̀. Inú mi dùn ayọ̀ mi kún. Ẹ wo èrò láti inú lédè ìta. Èrò tó wà níbí báyìí á lé ní 500. Ta ni mí níwájú Olódùmarè? Inú mi dùn ayọ̀ mi kún gan. Olódùmarè ṣeun. Ìwúre mi wá fún gbogbo àwọn tó bá mi ṣọdún ni pé gbogbo ohun tó ń dùn wọ́n lọ́kàn Olódùmarè á bá mi ṣe fún àwọn náà. Olódùmarè á bá mi dùn wọ́n nínú. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. Aláyọ̀ ń kọ́ àní aláyọ̀ ń kọ́ alábẹ́dẹ́ ń kọ́ alábẹ́ni kò lò wá jáwé tuntun fi dán sẹ́nu òṣìlẹ̀kùn ẹ̀lẹ́kí bọ́ kásán ọmọọṣẹ́ kóńgó orí ìdán èèyàn dún ayọ̀ Èkìtì
ọjọ́ lọ́jọ́ tí mo mọdún ayọ̀. ọjọ́ ńlá lọ́jọ́ tí mo mọdún ayọ̀. olówó tó ní rẹ́spẹ̀tì. ó máa ń dọ̀bálẹ̀ kó tó kíyàn. ó máa ń dọ̀bálẹ̀ kó tó kíyàn. àwòyó.